a máa kú dédé ìwòyí àkùṣẹ́ yóò dára fún alágbára ọlọ́run ọba àmín. ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́bọ̀ ogúnjọ́ nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká sí omi mu náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí owó èyí tó kún owó orí epo pẹtiróòlù, iye tí wọ́n ta jálá kan tẹ́lẹ̀ sí iye tí wọ́n tà lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde ẹ̀kún owó orí epo ní yíyọ, lówó epo ní orílẹ̀-èdè Nàìjíríà ti gbẹnu lọ sí òkè lọ sí 500 ó lé. Bákan náà, nínú ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n tún fi owó kún owó epo ọ̀hún èyí tó lé ní 600 náírà. Ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn ti wá sọ̀rọ̀ jáde báyìí ní tiwọn o wípé ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìnira gbáà ló mú bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n ṣe ń bọ́ kúrò nínú ìṣòro kan ni wọ́n tún tẹsẹ̀ bọ ìṣòro mìíràn léléyìí tó fà á kí ohun gbogbo kó le koko mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn méjèèjì ọ̀hún tí wọ́n wòye ọ̀rọ̀ náà lánàá lásìkò eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú náà tí àwọn tó jẹ́ agbẹnusọ àti alukoro fún ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n wòye lórúkọ ẹgbẹ́ òṣèlú náà. Ẹgbẹ́ òṣèlú PDP láti ẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà Eyín Débọ̀ ló sọ di mímọ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP wípé ìnira gbáà ní ètò ìṣèjọba Bọ́lá Tinubu ló mú bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí epo ṣe wọ́n tí ò sì wá nǹkan kan ṣe sí nítorí kọ́mọ́nkóbò. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn náà ní ìgbésẹ̀ yìí ó dàbí ìwà ọ̀dájú àìnífẹ̀ẹ́ ọmọ ènìyàn tòun ti àìní àròjinlẹ̀ tó lórí bí a ti ń ṣe ètò ìjọba ní ètò ìṣèjọba Bọ́lá Tinubu ló jẹ́ o. Ní ìgbà tí Fẹ́mi Falana èyí tó jẹ́ agbẹjọ́rò ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn tóun yóò ká gbogbo rẹ̀ nílẹ̀, ó ní ó yẹ kí àjọ àti iléeṣẹ́ NNPCL kí wọ́n ti wá nǹkan ṣe sí irú àwọn nǹkan báyìí lójúnà láti lè jẹ́ kí iye tí wọ́n máa ra bẹtiróòlù jálá kan kí owó rẹ̀ kó wá sílẹ̀ kí ìrọ̀rùn kó lè dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí bí nǹkan ṣe wọ́n tí gbogbo rẹ̀ le koko àti jáde àti jẹ àti mu, èyí tó di ìnira fún ogúnlọ́gọ̀ mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù èyí tí jálá kan tó ti gbẹnu lọ sókè lọ sí 600 náírà ó lé o. Ní báyìí ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga College of Education ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ jáde o láti ẹnu ààrẹ ẹgbẹ́ náà eléyìí tó gbé jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé o bí nǹkan bá ṣe ń lọ pẹ̀lú bó ti wọ́n gógó yìí, ó ní àfàìmọ̀ ni ò ní jẹ́ pé sáà tí wọ́n lò nílé ẹ̀kọ́ yóò tún lọ síwájú sí o, àti wípé àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ àwọn College of Education ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ṣe àdínkù ọjọ́ èyí tí wọ́n yóò fi máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ kọ́lẹ́jì gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà sí ọjọ́ 2 yàtọ̀ sí ọjọ́ 5 láàrin ọ̀sẹ̀. Bákan náà sì rèé, onítààmù kan èyí tí wọ́n lo ọ̀sẹ̀ 16 ní báyìí ó ṣeé ṣe o kí ọ̀sẹ̀ tí wọ́n máa lò fún táàmù kan kó lọ sí ọ̀sẹ̀ 32 32 weeks. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde látọwọ́ ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ College of Education ní orílẹ̀-èdè wa Nàìjíríà Eyín ọ̀mọ̀wé Smart Olúgbẹ̀kọ́ èyí tó sọ̀rọ̀ náà di mímọ̀ wípé pẹ̀lú ìnira ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ni wọ́n fi ń jáde lọ sílé ìwé láti lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ báyìí. Ó ní ṣùgbọ́n o bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá kọ̀ láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí Owongogo Epo ọ̀hún
àti wípé kí wọ́n ṣe àfikún owó àwọn òṣìṣẹ́. Ó ní ọjọ́ méjì péré ni wọ́n yóò máa lò nínú ọ̀sẹ̀ kan láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ College of Education gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà, àti wípé sáà tí wọ́n lò tó jẹ́ pé ọ̀sẹ̀ 16 ni yóò di ọ̀sẹ̀ 22 báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látẹnu ààrẹ wọn. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ó dé o nínú ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí ó ti jáde látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì, eyín ajagunfẹ̀yìntì Brigadier General Joe Kọmọláfẹ̀, èyí tó sọ̀rọ̀ ń di mímọ̀ wípé ọwọ́ àwọn tẹ àwọn àgbàyà adàgbàmádànù ọ̀lẹ arápámáṣiṣẹ́ kan o, èyí tó jẹ́ pé dúkìá ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ń bàjẹ́ ní tiwọn nítorí àtijẹ àtimu wọn o. Àwọn Àmọ̀tẹ́kùn tó sọ̀rọ̀ náà, ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ọ̀hún, èyí tó ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi bíi mélòó kan èyí tí wọ́n rí mú o, èyí tó ń ba àwọn dúkìá ìjọba ìpínlẹ̀ Èkìtì jẹ́, gbogbo àwọn ọ̀pá èyí tó ń gbé omi mímu lọ sí àwọn agbègbè gbogbo ní ìpínlẹ̀ Èkìtì, èyí tí wọ́n ń fọ́ tí wọ́n sì ń yọ àwọn ohun tó wúlò lára àwọn ọ̀pá omi ọ̀hún láti lọ rèé tà kí wọ́n fi jẹun o. Àwọn afurasí ọ̀hún tí ọwọ́ àwọn Àmọ̀tẹ́kùn tẹ̀ ni bàbá kan ẹni 80 ọdún Michael àti ènìyàn kan Ọládòsù tí ṣe ní 60 ọdún eléyìí tí wọ́n mú ní agbègbè Òkè Mẹ́sì Ilé ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò, wọ́n ní àwọn olùgbé agbègbè ọ̀hún ló kófìrí àwọn àgbàlagbà ọ̀hún èyí tí wọ́n ń ba ọ̀pá omi jẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ omi mímu ní ìpínlẹ̀ náà, tí wọ́n sì ké sí àwọn Àmọ̀tẹ́kùn èyí tí wọ́n fọwọ́sowọ́pọ̀ tí wọ́n mú wọn gẹ́gẹ́ bí òwe Yorùbá ní àyágbọ́n ògúngbè gbọ́n o, bí àyá bá ti ro ògúngbè náà ti ro tẹ̀lé. Ní báyìí ògúngbè àwọn Àmọ̀tẹ́kùn ló ti ro tẹ̀lé àyá àwọn oníṣẹ́ ibi èyí tó ń ba ọ̀pá omi ti ìjọba jẹ́ ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì ti mú wọn. Lára àwọn ènìyàn ọ̀hún tí Kọmọláfẹ́ fi ṣe àfihàn èyí tí wọ́n tún jọ ń so pàpọ̀ láti ba ọ̀pá omi jẹ́ ní ọ̀gbẹ́ni Rufai tí ṣe ní ọdún 26, Ibrahim tí ṣe ní 30 ọdún, Yàyà tóun náà jẹ́ ẹni 30 ọdún o. Àwọn wọ̀nyí ni wọ́n rí mú o pẹ̀lú àwọn àgbàlagbà méjì náà tí wọ́n sì ṣetán láti kó wọn lọ sílé ẹjọ́ lẹ́yìn ìwádìí wọn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ènìyàn bá yọ́lẹ̀ ẹ̀dà ohun búburú a máa yọ onítọ̀hún ṣe. Arábìnrin kan rèé èyí tó jẹ́ wípé ń bá ọ̀gá rẹ̀ ta ọjà ní ṣùgbọ́n tó tún ja ọ̀gá rẹ̀ tí ń bá ta ọjà tó tún jà á ní olè o. Ní báyìí arábìnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Goodness Innocent, òun ni wọ́n ti wọ́ tuurutu bí òbúkọ alágídí o lọ sílé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó. Goodness Mercy, ọmọbìnrin ọmọ ọdún 21 èyí tó ja ọ̀gá rẹ̀ ní mílíọ̀nù 2.3 náírà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò, Goodness yìí pẹ̀lú àwọn tó kù rẹ̀ èyí tó lọ pápá bora tí wọ́n sì ń wá lọ́wọ́ báyìí ni wọ́n ní wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún nínú oṣù tá a wà yìí, ní ìgbà tí Goodness tó lọ mú káàdì pélébé ìgbàwó jáde lẹ́nu máṣíìnì ATM tó lọ mú káàdì ọ̀gá rẹ̀ èyí tí ṣe Kẹ́hìndé Òdíyè èyí tó gba Goodness Mercy sí iṣẹ́ o. Wọ́n ní gẹ́lẹ́ tó mú káàdì ATM ọ̀gá rẹ̀ yìí ló lọ fi wọ́ owó èyí tó lé ní mílíọ̀nù 2.3 náírà tó sì kó owó ọ̀hún tó fẹ́ kọjá o kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi. Nígbàtí Kẹ́hìndé tí ṣe ọ̀gá Goodness tó lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí ni àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn o. Ní ìgbà tí wọ́n wá rojọ́ tako Goodness nílé ẹjọ́, láti ẹni tó rojọ́ tako Goodness ọ̀hún, eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá Òsújì ó sọ di mímọ̀ wípé nǹkan bí aago 5 ìrọ̀lẹ́ ní ọjọ́ 16 oṣù keje ọdún tá a wà yìí ní ojúlé 168 èyí tó wà ní Awólọ́wọ̀ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣiṣẹ́ ọ̀hún nílùú Èkó yìí, tó sì jẹ́ wípé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó ọlọ́pàá létí kí wọ́n tó mú Innocent. Nígbàtí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Ọlánìkẹ́ Olúgbéndé èyí tó sọ̀rọ̀, Ọlánìkẹ́ Ọlágbéndé ọ̀hún tó sọ̀rọ̀, ó dá ẹjọ́ náà ó ní kí Goodness yóò sanwó ìtanràn mílíọ̀nù 1 náírà àti onídùúró kan tóun náà ní dèdè owó ọ̀hún nínú àpò owó rẹ̀. Ó ní síwájú ìgbà náà kó tó rí owó náà san kí wọ́n mú lọ sínú ọgbà ẹ̀wọ̀n
kó máa lọ rí gba afẹ́fẹ́ ń bẹ̀ ó sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà adẹ́rìn-pòṣónú eléyìí tí wọ́n máa ń ṣeré adẹ́rìn-pòṣónú tí wọ́n fi sórí ayélujára gbogbo, Àbísì Emmanuel Ezechukwu tí gbogbo èèyàn mọ̀ sí Nasty Black, òun ló ti sọ̀rọ̀ jáde pẹ̀lú ọ̀rọ̀ èyí tó dá padà fún gbogbo àwọn ènìyàn, èyí tó sọ wípé gbogbo àwọn tí wọ́n ń ṣeré adẹ́rìn-pòṣónú tí ń pani lẹ́rìn lórí ayélujára gbogbo wípé gbogbo wọn pátá ni wọ́n lọ́wọ́ nínú ìwà jìbìtì àti ògùn owó ní ṣíṣe. Nasty Black èyí tó dá ìsọ̀rọ̀ ń padà lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àwọn ni wọ́n fẹ́ràn àwọn tí wọ́n sì ń dùnnú sí àwọn pẹ̀lú eré ìpanilẹ́rìn tí àwọn máa ń ṣe skit makers eléyìí tí wọ́n ń gbé jáde gbogbo. Ó ní ṣùgbọ́n wọn ò fẹ́ kí àwọn lohun tó dáa, wọn ò sì fẹ́ kí àwọn gbé ayé ìrọ̀rùn. Ó ní ìdílé tó jẹ́ wípé bí ẹnikẹ́ni nínú àwọn bá ti ra ọkọ̀ bọ̀gìnì àbí olúwa fún ní ilé eléyìí tó jẹ́ ilé àwòṣífìlà, ó ní ohun tí wọ́n máa sọ jáde lẹ́nu ni wípé kí lohun tí wọ́n ń ṣe tí wọ́n ti ń rí owó ra ilé ra ọkọ̀ ló túmọ̀ sí wípé ògùn owó làwọn ń ṣe tàbí àwọn lọ́wọ́ nínú ìwà jìbìtì kan mìíràn àbí èkejì. Ní báyìí Nasty Black ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, ó ní iṣẹ́ tí àwọn ń ṣe ó ń pọ owó fáwọn, àwọn sì ń ran ara àwọn lọ́wọ́ ó wá lo àǹfààní yìí láti ké sí gbogbo àwọn olólùfẹ́ àwọn wípé bẹ́ẹ̀ ṣe ní ìfẹ́ sí wa láti máa wo eré apanilẹ́rìn tí àwọn ń ṣe, bákan náà ní kẹ́ ní ìgbàgbọ́ nínú àwọn wípé àwọn ò lè lọ́wọ́ nínú ìwà búburú èyí tí ó bá orúkọ rere àwọn jẹ́ láwùjọ. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣé. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.